náà mú sọ́dọ̀ yẹn Mohammed lórúkọ ẹ̀, kì í ṣe ọmọ bíbí inú mi ṣùgbọ́n godson mi ni. Tẹ́ bá wá ṣàkíyèsí àwọn tó bá ṣàkíyèsí àwọn kan náà tó ń pè mí sìn, àwọn tó bá ṣàkíyèsí bí mo ṣe máa ń relate pẹ̀lú àwọn ọmọ. Mo ní àwọn ọmọ méjì, ọmọ àfiarabí àti àwọn ọmọ àfẹnubí. Àwọn ọmọ àfẹnubí mi dẹ̀ pọ̀ gan-an, wọ́n pọ̀ gan-an ọmọ. Kódà àwọn ọmọ àfẹnubí mi wà tó pé náà àwọn colleagues mi ni wọ́n, tí wọ́n ti wá dàgbà ń sìn, tí mo ti ń address wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Nígbà tí màá mọ̀ wọ́n rí, bàbá náà ń pè mí, ọmọ ni mò ń pè wọ́n. Nígbà táwọn náà ti wá dàgbà ń sìn, ẹ̀mọ́ máa ń tẹ́ stage kan tó wọ́n máa dàgbà dé tó fi wá jẹ́ pé kì í ṣe ọmọ mọ́, baálé ilé làwọn náà. So wọ́n pọ̀ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n máa ń sẹ́ndì àwọn tó bá máa ń sẹ́ndì kíní sí mi email, tó bá lọ wo orí email address mi realartcommunications@gmail.com. tí wọ́n bá wo orí mail mi realartcommunications@gmail.com yẹn, ẹ máa rí i pé mo gbé ọmọ ìbejì méjì dání nínú fídíò yẹn. Ṣé rí àwọn ọmọ ìbejì yẹn, wọ́n ti dàgbà ń sìn, wọ́n ti dọmọ gé dáadáa, wọ́n ti wà fully grown. Bàbá tiwọn, èmi ni adopted child bàbá tiwọn. Ara àwọn ọmọ kéékèèké ilé yẹn ni àwọn ọmọ yẹn. Nígbà tí wọ́n wà ní kékeré tọ́ṣẹ̀ bí wọn ni mo kó wọn dání yẹn. Wọ́n dẹ̀ ti dọmọ gé sí, wọ́n ti dàgbà bọ́, mo ò tí ì change ẹ̀ rí. Ìgbà mi wà tí máa ṣí mail mi máa ṣiṣẹ́ rí pé àwọn ọmọ yìí máa ṣe ló wà lórí mail mi láti ìjọ yìí. Ó wà lórí realartcommunications@gmail.com. àwọn yẹn wà ń bẹ láti ọdún tí mo ti fi wọ́n síbẹ̀. Ṣé wá rí ẹ̀gbọ́n àwọn ọmọ yìí tó jẹ́ àgbàlagbà, Ibrahim lórúkọ ẹ̀, Fọlárànmí Ibrahim Babalọ́lá. Fọlárànmí Ibrahim Babalọ́lá yẹn, òun àti ẹnìkan ìyẹn ti di mínísítà ní church Ṣalaisi. Wọ́n máa ń jọ ń jà sí first born ní lọ́wọ́ mi. So ọmọ mi lòun, bàbá àti Ibrahim yẹn, Sẹ́ríkì Babalọ́lá, wọ́n ti di ọba ń sìn, ọba ni wọ́n ní Ìlàjú. So èmi làkọ́bí bàbá tiwọn, Ibrahim làkọ́bí tèmi. Ibrahim náà lẹ́gbọ̀n